Mariam. Sá. Sọ̀rọ̀ sókè. Mo ń dá yín lóhùn sá. Sọ̀rọ̀ sí. Mo ń dá yín lóhùn. Ká ní bàbá Àdùnní. Ṣé Kóredé ni? Bẹ́ẹ̀ ni sá. Yéè! Iná lè láì wá ilé ìwé rẹ̀ tí. Kóredé náà ló bí Àdùnní fún. Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ fọ́lọ́ ń búra lẹ́ẹ̀kan pé ẹ̀ẹ̀kan péré nìwà àti Kóredé jọ pàdé. No, Lẹ́jọ́ pé ní àjọṣepọ̀. oyún inú mi ni mò ń sọ. 2021 la pàdé. Kábíyèsí Ọlọ́run. Inú ilé Màrúfù ló sì ti wo Àdùnní. Ta ló ṣèkó máa Àdùnní? Màrúfù ló ṣe kókó mọ́. Ta ló rẹrù ọmọ? Màrúfù. Ta ló síbi ọmọ? Màrúfù. Ta ló sọmọ lóko? Màrúfù náà ni. Ta ló lọmọ? Kóredé. ọ̀rọ̀ tó ti bẹ́yìn yọ o eégún aláré ẹ̀yìn èèyàn Mọ̀rúfù ló ké gbàjarè wá sọ́dọ̀ aláàjì o Mọ̀rúfù onífìlà tí ń ta fìlà nínú hold up nílùú Ìbàdàn èèmọ̀ lukutu pẹ́bẹ́ǹpẹ̀bẹ́ ló ké gbàjarè wá bá aláàjì Oríyọmí Hamzat àti gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ gbà mí kalẹ̀ ó ní ẹ gbà mí ara mi lọ́wọ́ ìyàwó tóun fẹ́ sílé àwọn àgbákò ìyàwó tó fẹ́ sílé ó ní pé òun ọmọ látijọ́ yìí pé ọmọ ọlọ́mọ lòun ti ń tọ́jú kódà oyún ti ń bẹnu ìyàwó òun lọ́wọ́lọ́wọ́ báyìí ó lóun kọ́ lòun ní ó lóun ò súnmọ́ ìyàwó òun débi tí ó lóyún ó ló ti róyún he ẹ̀yìn èèyàn ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí o mo ti gbóhùn tẹ mọ̀ ń jẹ dé ṣẹ́rí ètò eléyìí ó dùn gidi gan ni gbọ́ngbọ́n kan sí atáto bẹ́ẹ̀ sì ni yóò dùn bẹ́ẹ̀ ni kí lorúkọ ìyàwó Màrúfù Mariam ni ó pé o Mariam ó ní pé àlè òun ni o pé ex-boyfriend òun ex-boyfriend náà ti máa rí o wọ́n tún wá jọ ń ṣe wọléwọ̀de wọ́n jọ ń tọpinpin ara wọn ẹ̀yin èèyàn wọ́n tọpinpin ara wọn débi pé ọmọ ọdún méjì tí ń bẹ lọ́wọ́ Mariam ọkọ rò pé òun ló ń lọ mọ́ ọkọ ló ṣe súná ló sọ ọmọ lórúkọ ó rẹ̀ ẹran lọ́jọ́ súná rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ń tọ́jú ọmọ ó ti ra pampers bí aláfiṣe ó ti ra fúdù ọmọ rárá lórí fìlà tí ń tà yìí náà láì mọ̀ pé ọmọ ex-boyfriend lòun ń tọ́jú o ó ti wá lọ lóyún ẹlẹ́ẹ̀kejì ọmọ mẹ́rin lòun lérò pé òun ti bí fún ìyàwó òun láì mọ̀ pé àwọn ọmọ méjì inú wọn báyìí hàlẹ́ lónìí o ẹ̀yin èèyàn ẹ bá ń comment kẹ́ máa láì kẹsì máa bá ń pín fọ́nrán ìkáàkiri láì dé ìnàpẹ́nu ẹ jẹ́ sáré gbé fọ́nrán ìwọlé kẹfà balẹ̀ wàá gbálà yí ọ̀rọ̀ kí wàá gbọ́ bó ti ṣe jẹ́ gan ní pàtó Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pè bí ẹ má yí kó ń bẹ́ẹ̀. Ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ̀lálẹ́ òní o. À ń gbọ́n ó lóun ò fo ń tọrọ. Asọ̀yàyà gbọ́n ó lóun ò sí èrè. Ntọ́ bá ṣe asọ̀yàyà tẹ́ kúnlẹ̀ gbẹgbàá. Tọ́ bá sa àwọn owó iyebíye ni ó fi san. Ẹni ó ní wọ́n mọ̀ jórí ewu. Jórí àgùntàn dun òun. Ǹjọ́ wọn bá dá màálù lágbálẹ̀. Eré nírú wọn sá kúrò nílùú eré tètè bíi teku agége. Igi tá a fi sòrì kó tó dòrí iṣẹ́ ńlá ni o. Kábíyèsí Olódùmarè. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ ajákèjádò àgbáyé. Ibikíbi tẹ́ ẹ bá ti rí kẹ́ ẹ mọ́ gbọ́ wa. Oríyọmí lèmi jẹ́ Hamzat ló kọ bàbá tó bí mi lọ́mọ. Àwọn àlejò wa dà. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ sà o. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ sà o. Ẹ bá ń sọ̀rọ̀ sókè o àbí látọ̀dọ̀ wa ni ẹ bá gbẹ́nu sí máìkì ẹ dákun. Ẹ káalẹ́ sà o. Ó ti mú yẹ̀sì báwọn. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti wá sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ̀. Mọ̀rúfù lorúkọ mi sà. Iṣẹ́ Mọ̀rúfù ta lẹ mẹ́jọ rẹ̀ wá. Mo mẹ́jọ ìyàwó mi wá tó ń jẹ́. Àwọn dà. Ó wà lẹ́gbẹ̀ẹ́ mi bíbá sà. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ sà. Orúkọ yín mà. Mariam lorúkọ mi. Àti Mariam ẹjọ́ yín mọ̀ ni bọ̀dá Mọ̀rúfù mú wá. Bẹ́ẹ̀ ni sà. Ẹ sì fara mọ́. Ọ̀dà àti Mariam. Sà. Ṣé tẹ̀ bẹ bọ̀dá Mọ̀rúfù lábẹ́ aṣọ kọ́ parí? Mo ti bẹ̀ wọ́n tó wọn gbọ́ ni. Ṣé kí n bá yín bẹ̀ wọ́n? Bẹ́ẹ̀ ni sà. Tọ̀ bọ̀dá Mọ̀rúfù kí ló ṣẹlẹ̀? Kí n wò ó bóyá ẹ̀ṣẹ̀ tó ṣe é bẹ̀bẹ̀ tá a kúrò lórí ẹ̀ ni. Ọmọ ti gbé bọ̀dá Mọ̀rúfù ọmọ pé akọni ó bàjẹ́ ìkà ọ̀ṣẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ṣé wọn náà lè gbà ẹ jẹ́ ń gbọ́ yín máa ẹgbẹ́ ń gbọ́ yín sà. Ẹ káalẹ́ sà aláàjì Ọlọ́run àjẹjẹ pẹ́ fún wa sà nǹkan kò ní sẹ́mi yín o
gbogbo àmín nǹkan yín tó ń mí àti tí ó mí ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan lágbára ọlọ́run. àmín ẹ jọ àmín torí irú yín ní ètò yìí ni ó ṣe dá bẹ́ẹ̀ ṣe bá wa àjọ àríǹjì irú ètò báyìí. ìyàwó mi ni mo mẹ́jọ ẹ̀wà tó ń jẹ́ Mariam, inú ilé la jọ ń gbé o. ṣàdédé mo róyún nínú ẹ̀, kòndẹ́ǹsì oyún mi ló wà nínú ẹ̀. mi wá lè withstand ẹ̀ mọ́, mo ṣe wò pé kí n gbọ́rọ̀ wá sọ́dọ̀ yín bíbá ẹ̀ pé máa ń bá wa tán mọ́ lẹ́sìn irú nǹkan báyìí. secondly sẹ́ńgbọ́n mi Marufu sà, mo wà pẹ̀lú yín sá ẹ alájì. ẹ kọ́kọ́ dúró ẹ má sọ nǹkan kan mọ́. Mọ́gàjí sà. ẹ bá wó mi fún bùrà Marufu, wọ́n nídìí omi. Ó yá, ẹ máa wó mi wá. ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò kọ́kọ́rọ́ alátẹ̀lálẹ́ òní o. à ń gbọ́n ó lóun ò fo ń tọrọ, asọ̀yàyà gbọ́n ó lóun ò sí èrè. ntọ́ bá ṣe asọ̀yàyà tẹ́ kúnlẹ̀ gbẹgbà tó bá sa àwọn owó iyebíye ní ó fi san. ẹni ó ní wọ́n mọ̀ jórí ewu jórí àgùntàn dún òun. níjọ wọn bá dá màálù lágbálẹ̀, eré nírú wọn sá kúrò nílùú eré tètè bíi teku agége. igi tá a fi sòrì kó tó dòrí iṣẹ́ ńlá ni o. kábíyèsí olódùmarè, gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ ajákèjádò àgbáyé, ibikíbi tẹ́ ẹ bá ti rí kẹ́ ẹ mọ́ gbọ́ wa. Oríyọmí lèmi dí Hamzat ló kọ bàbá tó bí mi lọ́mọ. àwọn àlejò wa dà. ẹ káalẹ́ sà. ẹ kalẹ́ sà o. ẹ káalẹ́ sà. ẹ kalẹ́ sà o. ẹ bá ń sọ̀rọ̀ sókè o, àbí látọ̀dọ̀ wa ni ẹ bá gbẹ́nu sí máìkì ẹ ẹ dákun. kalẹ́ sà o. ó ti mú yẹ̀sì báwọn. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti wá sórí ètò kọ́kọ́rọ́ alátẹ̀yìn. Mọ̀rúfù lórúkọ mi sà. mo wá iṣẹ́ Mọ̀rúfù ta lẹ mẹ́jọ rẹ̀ wá. mo mẹ́jọ ìyàwó mi wá tó ń jẹ́ àwọn dà. ó wà lẹ́gbẹ̀ẹ́ mi bíbá sà. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ mà. ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ sà. orúkọ yín mà. Mariam lorúkọ mi. àti Mariam, ẹjọ́ yín mọ̀ ni bọ̀dá Mọ̀rúfù mú wá. bẹ́ẹ̀ ni sà. ẹ sì fara mọ́. ọ̀dà àti Mariam, Sà? kí ló tẹ̀ bẹ bọ̀dá Mọ̀rúfù lábẹ́ aṣọ kọ́ parí. mo ti bẹ̀ wọ́n tó wọn gbọ́ ni. ṣé kí n bá yín bẹ̀ wọ́n. bẹ́ẹ̀ ni sà. tọ̀ bọ̀dá Mọ̀rúfù kí ló ṣẹlẹ̀. kí n wò ó bóyá ẹ̀ṣẹ̀ tó ṣe é bẹ̀bẹ̀ tá a kúrò lórí ẹ̀ ni. ọmọ ti alájì gbé bọ̀dá Mọ̀rúfù ọmọ pé akọni ó bàjẹ́ ìkà ọ̀ṣẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ṣé wọn náà lè gbà. ẹ jẹ́ ń gbọ́ yín mà, ẹgbẹ́ ń gbọ́ yín sà. ẹ kalẹ́ sà alájì, ọlọ́run àjẹjẹ Yes, sir. pẹ́ fún wa sà. nǹkan kò ní sẹ́mi yín o, gbogbo Àmín. nǹkan yín tó ń mí àti tí ó mí ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan lágbára ọlọ́run. àmín ẹ jọ àmín. torí irú yín ní ètò yìí ni ó ṣe dá bẹ́ẹ̀ ṣe bá wa àjọ àríǹjì irú ètò báyìí. ìyàwó mi ni mo mẹ́jọ ẹ̀wà tó ń jẹ́ Mariam, inú ilé la jọ ń gbé o. ṣàdédé mo róyún nínú ẹ̀, kòndẹ́ǹsì oyún mi ló wà nínú ẹ̀. mi wá lè withstand ẹ̀ mọ́, mo ṣe wò pé kí n gbọ́rọ̀ wá sọ́dọ̀ yín bíbá ẹ̀ pé máa ń bá wa tán mọ́ lẹ́sìn irú nǹkan báyìí. secondly sẹ́ńgbọ́n mi Bùrà Mọ̀rúfù. sà, mo wà pẹ̀lú yín sá ẹ alájì. ẹ kọ́kọ́ dúró ẹ má sọ nǹkan kan mọ́. Mọ́gàjí Sà. ẹ bá wó mi fún bùrà Mọ̀rúfù, wọ́n nídìí omi. Ó yá, ẹ máa wó mi wá. Wọn kàkẹ́ ní wọn kì í máa yí ara wọn. Bùrà Mọ̀rúfù, sà, ṣé ẹ ti mú mi. bẹ́ẹ̀ ni sà, now ní tẹ́ ẹ wá sọ bẹ́ẹ̀ ẹ ni sà. tún sọ. mo mú kọ́mọ̀ ẹ jẹ́ pọ́tọ̀ ní tẹ́ ẹ fẹ́ sọ tẹ́lẹ̀ bóyá ògbẹ ní gbẹ̀yìn tẹ́ ẹ fi sọ ní tẹ́ ẹ sọ. ògbẹ́ kọ́ ló ń gbẹ mí sà. mo mú ẹjọ́ ìyàwó mi wá sí àgídìgbò ní kọ́kọ́rọ́ alátẹni. ó lóyún fún ẹlòmíì nínú ilé mi, mi ì dẹ̀ lé kúrò nínú ilé, mi ì dẹ̀ febi pa. ó wá rú mi lójú, mo wò pé bíbá iná dẹ̀ ti lè tàn mọ́lẹ̀ sí fún mi. mo ṣe ní gbọ́rọ̀ mi dé bíbá because ìyá ọkọ náà pàápàá wọ́n mọ ilé tí mò ń gbé tọkọ tó fún lóyún. ọkọ pàápàá náà mọ ilé tí mò ń gbé torí ó ń ṣe travel èmi ò ń gbélé. tẹ́ mo ṣe wá wò pé kí n gbéra mi wá bì kí n lè wá fọ̀rọ̀ ara mi kí n fi lọ gbogbo ọmọ Nàìjíríà kan lè gbà mí Bùrà torí ó ṣe Mọ̀rúfù, Ọlọ́run o. tẹ́ ẹ Sà, bá jáde ńlé ọmọ tó sùn mélòó kẹ́ ẹ tó wálé. kètò ṣùṣà bíi just 3 days 4 days tí mo bá travel lọ sékòó tí mo bá lọ ṣiṣẹ́ àrùn mi sà. iṣẹ́ kí náà ṣe. iṣẹ́ fìlà ni mò ń tà nínú go slow Ah, láti bíi 24 years ago ni mo ti ń tà. ẹ̀yin náà máa ń lé mọ́tò tẹ́ máa ń na fìlà sí wa báyìí. èmi ni sà, fìlà sẹ́yìn, fìlà Ọ̀yọ́, bẹ́ẹ̀ ni sà, èmi ni fìlà ẹ̀tù, bẹ́ẹ̀ ni sà, Sanyán Àlàárí àǹkó sà.
Sanyẹ Àlárì bẹ́ẹ̀ni ẹ̀yin ní bẹ́ẹ̀ni sà èmi ni o bọ̀dá Mọ̀rúfù sà ọmọ ìlú wo ni Ìbàdàn bíbà ni mí sà ọmọ ìlú wo ìyàwó yín Ìbàdàn bíbà lóyún sà. bọ̀dá Mọ̀rúfù bó lẹ ti mọ̀ pé ẹnìkẹ́ ẹ lóyún inú ìyàwó yín Ó náà sẹ́yìn ò lè ṣe ní mo lè ṣe dáadáa àbẹ́ dádì ti o gbà pé tí yín ò lè dọmọ àbẹ́ ìbáyàwó yín sùn. mo lè ṣe dáadáa dádì sà mo lè ṣe ó ti bí méjì fún mi síwájú bọ̀ ọlá pé ìrìn tó ń rìn ìrìn rẹ̀ ò mọ̀ mọ́ àwọn èèyàn dẹ̀ tí mo ti ń fetí fílẹ̀ ládùúgbò tí gbogbo àwọn aládùúgbò ti ń pè mí ṣàkíyèsí tipẹ́tipẹ́ mo ṣe ń sá fún un látọjọ́ yìí bọ̀ táǹgọ̀ gbàtọ́lọ̀ ò fẹ́ fìyà jẹ mí lọ́lọ́run ṣe ní ká sì rí tu because gbogbo mo ti gbọ́ dáadáa ó ń nọ́ọ̀sì ọmọ kan lọ́wọ́ báyìí nínú ilé mi 2 years ni ó ń jádùn ni mo ti gbọ́ pé mi náà kọ́ ni mo ní ṣe understand gbogbo ẹ ti wá sú mi pátápátá mo ṣe gbọ́rọ̀ ayé mi wá sí orí rédíò gbẹgẹ ìjọkẹ́ gbà mí ká má lọ pa mí dànù mo ṣe ní gbọ́rọ̀ mi wá. bọ̀dá Mọ̀rúfù sáà ẹ ti kú. ká ṣe rí nìyẹn sà. àti mẹ́ràmù tọ́bìnrin dáadáa ni iná jẹ́ kí ẹ sì wà dáadáa báyìí. Alhamdulillah sà. àǹtí mẹ́ràmù ẹ káalẹ́ ẹ kalẹ́ sà. ta ló lóyún inú yín. Ọkọ mi kọ́ ló ní. oyún oṣù mélòó ni. Going to 2 months by 2 months. ta ló ní gangan. Ẹni tí mò ń bí friend ló ní. kí ló kọ rẹ̀. Kórèdé. iṣẹ́ kí ni í ṣe. Ó máa ń travel ni. bó ló ṣe jẹ́ tó fi wá fún yín lóyún mọ́lé ọkọ yín. àǹtí Kò wá Miriam. fún mi lóyún mọ́lẹ̀ ọkọ mi o. mò ń gbọ́. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àtọkọ mi àtijọ́ wà tipẹ́ àti 2009 láti fẹ́ra wa. Àtilẹ̀ tí mo ti fẹ́ ọkọ mi tí n bá parọ́ mọ́ kí ṣẹ̀dá rẹ̀ bí mi. Gbọ́ tí mi bá parọ́ mọ́ ọkọ mi kí ṣẹ̀dá rẹ̀ ò mọ́ bí mi. Mo fi tóbi Ọlọ́run ọba mo fi ṣe ẹlẹ́rìí. Mo fi alukuran Muhammad sallallahu alaihi wasallam mo fi ṣe ẹlẹ́rìí. Mo fi kàbá mo fi ṣe ẹlẹ́rìí. Ọkọ mi àti ilẹ̀ lèmi àti ẹ̀ ti máa ń jà sí níbi ká súnmọ́ra ẹni. Lẹ́yìn pé tèmi àti ọkọ mi bá ń jà kó jẹ́ pé èyí ẹ̀ àbí 6 months la fi jọ jà kò ní súnmọ́ mi inú ilé. Ìjà tá a bá dẹ̀ jọ ń jà lélẹ́yìí òun náà ló máa ń jẹ̀bi. Tó pé òun gan tún máa ń sọ fáwọn ọ̀rẹ́ yìí pé tí òun bá ṣe ìyàwó òun ló tún máa ń bẹ òun tóun sì tún tètè gbọ́ òun ló jókòó tí bá parọ́ mọ́. Àdìbátà rẹ̀ ti fẹ́ra wa lélẹ́yìí mo ti mọ mu mara sí pé tóbi pé ẹni tó bi gan-an nu àwọn náà mọ̀ bọ̀ mi kì í sọ fún wọn wípé nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ nílé pẹ̀lú èmi àtọkọ mi wọ́n kàn máa ń mọ ìjà tá a máa ń jà ní gbogbo ìgbà ni bí kí n máa bá ṣòótọ́ ọ̀rọ̀ náà ni àbí kí n sọ pé ń bo òun sún tó bá fẹ́ travel ó kù ọ̀la tó bá fẹ́ travel nǹkan tó máa ń bá mi jà sí náà nìyẹn kí n máa ń bẹ̀rẹ̀ pé ń bo ni kókó ibi tó máa ń ṣeré lọ pẹ̀sì òsì inú kẹ́kẹ́yàn mọ ibi tí ọkọ yẹn bá ń lọ àbí ibi tó bá ń jẹ́ sí tí ọkọ mi bá travel tí ó bá dé bó bá ṣe pààrọ̀ kùtùkùtù ló bá dé mo fi ìṣẹ̀dá rẹ̀ mo fi búra tó bá pààrọ̀ kùtù ló bá dé báyìí tó bá fi lè dé tó gbé báàgì sílẹ̀ báyìí ó lọ wẹ̀ straight ní wíwẹ̀ tó bá wẹ̀ báyìí wá wọnú ilé báyìí á gbóúnjẹ á jẹ tó bá sọ fún mi pé á tún máa sọ fún mi pé Mariam dá mi lóhùn o òun ò lè mọ sweat o pẹ̀lú bóun ṣe wò ó ti múra òun ṣe gbogbo rẹ̀ máa ní ìsìn tẹ wọlé tẹ ìdẹ wẹ̀. ẹ̀yin tí wà ń stúdíò ẹ jẹ́ ẹran àti Mariam nìkan èmi àti Mariam là ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ jẹ́ ẹran àti Mariam. ọ̀rọ̀ tó sọ iṣẹ́ pàtàkì. màá lè máa sọ fún. ọkùnrin tẹ̀ ń gbọ́ wa ẹ ń bọ̀ mọ́ bọ̀ àti Mariam gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀ ń gbọ́ ètò lálẹ́ yìí ẹ dákun ẹ tẹ̀lé mi débẹ̀ pátápátá ni o ẹ tẹ̀lé mi débẹ̀ ni o ẹ má padà lójú ọ̀nà o ẹ̀yin obìnrin tẹ̀yin náà ń gbọ́ mi ẹ tẹ̀lé mi débẹ̀ ẹ jẹ́ àjọ gbéra wa débẹ̀ àti Mariam ti jẹ́wọ́ pé oyún inú àwọn ọkọ àwọn kọ́ ló ní pé ẹni táwọn bí friend ló lóyún inú àwọn wọ́n sì ń sọ ìdí justification tóbìnrin lè ní tó fi lè jẹ́ pé ọkọ inú ilé rẹ̀ òun kọ́ ni ó lóyún tó wà nínú rẹ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lé jákèjádò Nàìjíríà ọmọ Nàìjíríà gbogbo bí ẹ bá wà jákèjádò àgbáyé
ìwọ ọkùnrin sẹ̀kán sùn lọ tiẹ̀ bọ́ lálẹ́ yìí onídàkọ́lẹ̀ òsì àfimúkúmọ̀ àfijẹkújẹ ọ̀tọ́jú ara rẹ ọ̀tọ́jú ara rẹ ọmọ ṣe o àti Mariam ọkọ yín lẹ lórí bẹ́ẹ̀dì àbí. kò ń ṣe kó lẹ lórí bẹ́ẹ̀dì tá a bá ti ń jà ni débi pé màá tún máa bẹ̀ kó sí aṣọ tí mi kì í wọ̀ nílé nítorí ọkọ mi ibi kó ṣàfilẹ̀ bá màá tún lọ sunkún pé kí ló dé kí nìkan tí mo ṣe fún ọ gan níwájú Ọlọ́run àti èèyàn tí èèyàn kì í pẹ́ jẹ́ rẹ̀ ọkọ mi máa ń tọ́jú mi kò dẹ̀ tí nǹkan tí èké ṣe fún mi tó fi mọ́ búrà tó fi mọ́ bọ̀kẹ́ ni máa ń rà fún mi kò sí nǹkan kan tí kò kì í ṣe fún mi nígbèsí ayé tí n bá béèrè lọ́wọ́ rẹ̀ tó bá ní kápá rẹ̀ ó máa ń ṣe fún mi àyẹ́ torí ọmọ tí mo tún máa tí ẹ wọ́lá àwọn ọmọ mi tá a bá ń jà gángbà mi gàmà wọn sọ fún pé má jẹ́ káwọn ọmọ yìí ó mọ̀ pé mi àti ẹ̀ ń jà mo fọ́ Ọlọ́run ọba bì ọ́ nǹkan táwọn tó ń ṣe yìí àwọn ọmọ yìí wọ́n ń rí wa jọ́n torí àṣà mọ́ bá mi fa wàhálà yẹn lé pé ẹni tó bí gangan mọ̀ pé ó mọ́ bá mi fa wàhálà gidigidi ní gbogbo ìgbà yẹn kò ṣe pé kò kì í tọ́jú mi o bẹ́ẹ̀ ṣe ń tọ́jú obìnrin ó máa ń tọ́jú mi níwájú Ọlọ́run àti èèyàn ṣùgbọ́n tó bá ti lé ń jà báyìí kó jẹ́ 3 months 6 months ọkọ mi ò ní súnmọ́ mi inú ilé yóò dẹ̀ máa wálé tó wálé tún wálé lélẹ́yìí pé yẹn tiẹ̀ sọ pé bóyá mo lo 1 hour fún ìyàwó òun nínú láti fi jọ sọ̀rọ̀ ṣe gbogbo ẹ̀ rárá o yóò dá sí jà fún mi ni a máa dá sí wàhálà fún mi gbogbo ìgbà ni láti gbà yẹn mo lè ti mú máa mi kì í sọ fún ìyá ẹ̀ mi ì sẹ́yìn sí ọkọ fún ìyá ẹ̀ pé nǹkan báyìí o bọ̀ wọ́n mọ̀ pa máa ń jà náà àwọn gángan rẹ̀ àwọn ọmọ tún wá máa ń bẹ̀ mí níwájú Ọlọ́run àti èèyàn tó yóò kí n gbé jẹ̀rì yọ torí ìyá yẹn dá sí mi wọ́n máa ń bẹ̀ mí pé kí n jọ pé kí n ṣáà mọ̀ ní sùúrù ni kí n mọ̀ ní sùúrù ni màá ní sùúrù náà ni mò ń ní ṣùgbọ́n tí ó bá dáná ló bùrọ̀ ẹkùn ó ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn fọlọ́run bá bẹ̀ mí pé kí n ṣáà máa ní sùúrù torí ọmọ mi náà ni mò ń wò pé kí ló wá dé ṣe bí olópàdé mi tó lóun fẹ́ fẹ́ mi ó ṣe pé mo kú pàdé rẹ̀ tí mo ní mo fẹ́ fẹ́ kí ni mo wá ṣe màá tún máa wo gíláàsì. àtúbí aṣọ tó ti gbó tábẹ́rẹ́ ò ṣe é rán mọ́ wọ́n mọ búbàdàn nísìnyí wọ́n mọ búbàdàn àwọn tí ò níran wọ́n mọ búbàdàn nísìnyí àwọn tí ọ̀dọ́ wọn ò tiẹ̀ ṣe é dá kọ̀ọ̀kan débi pàṣọ kankan wọ́n mọ búbàdàn nísìnyí àwọn èèyàn yẹ̀yẹ́ àwọn èèyàn rándanrandan fùlùfùlù jéró wọ́n mọ búbàdàn nísìnyí wọ́n mọ̀ pé kò síbi tí ṣe ò sí Ìbàdàn ni wọ́n mọ bú nísìnyí bí aláfiṣe ẹbí wọn wá ní ẹbẹ́ yìí náà bí yẹ ẹ̀yin lẹ́yìn amúnibú ni àti Mariam báwo lẹ ṣe pàdé Kóredé àbí ta lẹ ló lóyún ní yín. Kóredé lóyún. báwo lẹ ṣe pàdé Kóredé. ní November last year ìgbà tí ènìyàn àtọkọ mi ń jà lórí pé ó fẹ́ lọ síbì kan ò lọ síbì kan ṣá so ó wá láti sọ fún mi pé báyìí kó jẹ́ tọ́ fún mi ó ti lọ sọ fún ẹ̀dùn mi ní kíní gómìnà kérésìtẹ̀ fi wá ṣàlàyé fún mi ó dẹ̀ ló fẹ́ ta ilé ẹ̀ pé ó fẹ́ lọ síbẹ̀ múnìyà kò ń ṣàkọ́kọ́ ni ẹ ti ṣe kíní yìí ẹlẹ́ẹ̀kejì àkọ́kọ́ tó ṣe lójú mi kò bọ̀ sí ẹlẹ́ẹ̀kejì tó ṣe tí mi mọ̀ sí rárá ìyẹn náà ò bọ̀ sí létà ló padà ń sọ fún mi wípé nǹkan bẹ́ẹ̀ yìí ìwé kò bọ̀ sí rárá àti November yẹn ló ti wá ń bá mi ń jà pé mi ò fẹ́ kóhun sórí ẹ̀ mi ò fẹ́ kóhun ta nǹkan báyìí mo ìdọ́dà náà tẹ́ bá máa tarú nǹkan báyìí ìgbà náà ẹ lọ sí Oríyọmí pé wọ́n máa ń polówó àwọn Canada kankan níbẹ̀ ipe ẹ lọ síbẹ̀ mo lè trust wọn mo ní àwọn ò lè ṣe nǹkan tí ó fi máa pa yín lára mo ní ẹ lọ síbẹ̀ tó bá yẹ pé ó bá máa rí bẹ́ẹ̀ wọ́n á sọ fún yín níbo tó di pé ẹ mọ̀ ọ́ sọ pé ẹ fẹ́ ta nǹkan kan wọ́n sì wá síbi báyìí wájú Ọlọ́run àti èèyàn wọ́n wá béèrè sí i ìgbà kan dẹ́dẹ́lé wọ́n sọ fún mi wọ́n ní Oríyọmí ní pé ọ̀dọ̀ ọmọ ọlá ni káwọn máa lọ wípé ibẹ̀ náà sì ni àwọn náà lọ tẹ́lẹ̀ mu àgbà tán ti ní kẹ́ ẹ máa lọ mo ní bí mo ṣe ní kẹ́ ẹ lọ síbẹ̀ yẹn mo ní ló ti dà pé wọ́n ti mọ̀ pé wọ́n lè gba yín mo ló bẹ́ tàbẹ́ yẹn o ẹ ṣàyàn rí fún mi pé ẹ fẹ́ tàbẹ̀ yẹn mo ní já ní sùúrù ká gba àdúrà Ọlọ́run ó ṣe ìyanu ọlọ́yẹ́pọ̀ náà rẹ bá ní Ọlọ́run ó ṣe ní ọ̀nà ibi tí ó bá tọ́ táfi rí owó mọ́ta nǹkan kan torí ìrìn àjò wọn kan tó fẹ́ rìn mo fọ́ Ọlọ́run bá mo fi bì ọ́ àti November yẹn ní tí wọ́n ń bá mi ń jà lẹ́yìn pàṣẹ November yẹn ọkọ mi ò súnmọ́ mi títò fi di September yìí. bó o lẹ ṣe pàdé Kóredé mo béèrè. èmi ni mo pè é ní August ni mo pè é wípé mo fẹ́ rí i mo lè ṣàlàyé fún mi. mo ní nọ́mbà rẹ̀ wọ́n náà rẹ̀ mo lè pè é mo ní mo fẹ́ rí i gbà tí mo sọ pé mo fẹ́ rí i tí à ń gbọ́ ọ wá ní pé òun ò sí nílé. n ò gbọ́ Mariam. èmi ni mo pè é. Mariam. sá. kó o lọ ṣe pàdé ẹ̀ gan kó o tó ní nọ́mbà rẹ̀. àpàdé ara wa ni. níbo. Ṣáìdì Ọlọ́run ṣògo express Ọlọ́run ṣògo àti pàdé ara wa. bó o lẹ ti pàdé.
a ti mọra tẹ́lẹ̀ láti gba sisi tí mo ti tẹ̀yìn láti gba sisi láti mọra tẹ́lẹ̀ bàtìgbà tí mo ti márì a ti fẹ́ láti gba sisi láti bá yìí sí a ti fẹ́ra wa. X rẹ ni X. Bẹ́ẹ̀ ni sà. X rẹ ni. Bẹ́ẹ̀ ni sà. Tẹ̀jọ́ ń fẹ́ra ńgbà kó o tó padà fẹ́ bọ̀dá Mọ̀rúfù. Bẹ́ẹ̀ ni sà. Now nígbà tó ń fẹ́ Kóredé ńgbà yẹn ẹjọ́ máa lájọṣepọ̀. Nígbà tá a fi fẹ́ra ní boys and girlfriend àjọ láṣepọ̀ lẹ́ẹ̀kan rí bẹ́ẹ̀ ni. Kí ló dé tó fẹ́ Kóredé ńgbà yẹn tó fẹ́ bọ̀dá Mọ̀rúfù? Kò sí nǹkan. Ó gbé wọn wò síra wọn o. Kí ló rí lára Mọ̀rúfù tó fi fẹ́ Kóredé tó padà lọ bá? Nǹkan tó yẹ kí n fẹ́ Kóredé ńgbà yẹn ni pé mo mọ̀ pé gbà táyìn sí mo mọ̀ sí pé ó máa ń mọtí ló jẹ́ kí n fi sílẹ̀ ló jẹ́ kí n ra yọ̀ǹda ẹ̀. Ìgbà tó padà pàdé Kóredé kò mọtí mọ́. Mariama ó tún bayé jẹ́ o. Mariama ó bayé jẹ́ o. Ṣé Kóredé mọ Mọ̀rúfù àbí ọ̀mọ́? Níwájú Ọlọ́run àti èèyàn déyò kí bí ẹ̀ mo fi tóbi Ọlọ́run bá ṣẹlẹ̀ rè kò mọ̀ rárá Ọlọ́run ọba ń gbọ́ kò mọ̀ kò rí rárá. Bẹ́ẹ̀ ni èmi mo dẹ̀ sọ fún Mọ̀rúfù pé mo ti lóyún òun gangan kọ́ ló mọ̀ pé mo ti lóyún òun gangan kọ́ ló mọ̀. Máa gbọ́ Kóredé ọmọ Mọ̀rúfù. Bẹ́ẹ̀ ni sà. Ṣùgbọ́n Kóredé mọ̀ pé wà nílé ọkọ. Ó mọ̀ bọ̀ Mọ̀rúfù ti lóun ọ̀fẹ́ mi mọ́ láti November yẹn ló ti yarí pé òun ọ̀fẹ́ mi mọ́. Ó sì ti kọ́ kúrò nílé Mọ̀rúfù. Mi sì kòkò kúrò nílé rẹ̀. Àwọn ọmọ mi ló ro mí lójú bọ̀ mo ti sọ fún alẹ́jọ́ tí mo lọ bá nínú ilé tí mo lọ bẹ̀ alẹ́jọ́ tí mo lọ bá nínú ilé tí mo lọ bẹ̀ tó dẹ̀ tún padà yarí náà ni mo ní mo wá fi àlùkùránì ṣẹlẹ́rì èmi náà wá fi ọ́lẹ̀ pátápátá ní August yẹn mo sọ fún mo lémi náà fi ọ́lẹ̀ pátápátá mo yọ̀ǹda ẹ̀ l'August. Tìjúmọ̀ ti kú láyé o Mariama. Ìbéèrè mi kù kan mélòó lóyún inú rẹ pẹ̀lú Kóredé? Parọ́ fún mi kọ́ lẹ́ẹ̀kan náà lẹ pàdé kó tó doyún. Ṣé parọ́ fún mi kọ́ lẹ́ẹ̀kan náà lẹ́jọ́ sí? Ṣé parọ́ fún mi? Mo fi Ọlọ́run bá ṣẹlẹ́rì ẹ̀ẹ̀kan lájọ ṣe lọ́dún 20 ní August bẹ́ẹ̀ ni sà. Ẹ̀ẹ̀kan ni. Ẹ̀ẹ̀kan ni orí àti November tó wọn ò ti súnmọ́ mi lẹ́mu fún August mo tó yẹ̀ṣẹ̀ sùn mọ́. Níbo la ti ṣe? Hòtẹ́ẹ̀lì ni sà. Kì í ṣe ilé ọkọ rẹ sá? Lára òwúrọ̀ o ṣe lè rí o. Kì í dẹ̀ ṣe ilé Kóredé? Lára sà. Kí ló dé tẹ̀ ṣe ilé Kóredé? Ìbéèrè yẹn wà ìsọ́tì pé mo lẹ ti ṣe ṣùgbọ́n ibi tí mò ń lọ gan-an ni pé kí ló dé tẹ̀ ṣe nílé Kóredé? Kò sí nǹkan kan sà. There must be reason. Ìdí wo ni ò jẹ́ kẹ́ ẹ lọ pàdé ara yín nílé Kóredé? Kò sí nǹkan kan. Àti tó ń ṣe lébọ̀ tẹ́lẹ̀ mọ́jà ajá kí ló dé tẹ̀ ṣe nílé Kóredé? Ṣé bọ́kùnrin ni ó nílé náà? Bí ò bá kọ́lé ṣe bó ń gbébì kan ṣe bó rẹ̀ǹtì lé. Why not ilé Kóredé Mariam? Why not ilé Kóredé now? Mi ìbéèrè ilé ẹ̀. Ìbéèrè bọ́ kò yẹ kó ti marry. Ó ti marry. I'm not talking. Ìdí nìyẹn tẹ́ ẹ̀ fi ṣe nílé Kóredé. Mariam. Sá. Kí wá ní faith ẹ báyìí? Kí wá ní ètò òfẹ́ ṣe báyìí? Ṣé ilé Kóredé ìlọ báyìí ni ẹni tí ò lè gbé ọdẹ́lé rẹ̀ bọ́ọ̀sùn tó lọ bọ́ọ̀sùn ń ta lẹ́yìn tó ti bímọ 2 ó bímọ 3 ìkan ti lọ fún ọkùnrin kan tó o dẹ̀ lánàá ẹ pé ó ń tọ́jú rẹ̀. Now ṣé o wá fẹ́ lọ fẹ́ Kóredé báyìí ni àbọ̀ fẹ́ tọ́jú oyún Kóredé nílé Mọ̀rúfù? Now ìbéèrè tí mo tún wá fẹ́ bí ọ́ sì ni pé nígbà tó o mọ̀ pé Mọ̀rúfù ọ̀tẹ́ ọlọ́run mọ́ tẹ́ bá ti ń jà ní mọ́dájì náà sí bẹ́ẹ̀dì ẹ kí ló dé tó òkùnkùn kọ Mọ̀rúfù kí Kóredé ọ wá fún ọ lóyún létọ́ ọba gbà ká mọ̀ pé ó ti kọ́kọ́. Mo ti fẹ́ kọ́ tipẹ́tipẹ́ mọ̀wọ́n èlò máa ń bẹ̀ mí pé kí n jọ nítorí Ọlọ́run wípé kí n mọ̀ kọ́ sílẹ̀ pé kí n mọ̀ torí àwọn ọmọ mi torí àwọn ọmọ mi náà fi máa ń bẹ̀ mí torí òun náà ti sọ pé òun ọ̀fẹ́ mi mọ́ láti November yẹn ìgbà tó dẹ̀ di September yìí láti November yẹn ìgbà tó di September yìí tó wá fẹ́ súnmọ́ mi mo wá ní pé kò sí ọ̀rọ̀ ń bẹ̀ mọ́ mo ní wọ́n ló fà àrìn àjò yìí mo nítorí mo ti lóyún fẹ́ lómi níbi kó má súnmọ́ mi. Kóredé sorry
Mariam, sá. o get mo sọ ni. Nígbà tó o fẹ́ yàn mọ́, kí ló dé tó o kú òlé rẹ̀? Ó kú òlé rẹ̀, ibi tó o bá wà tó o lọ dágbà. A mọ̀ wípé iye obìnrin tí Kóredé fẹ́ ń bẹ̀ o kò sí nílé ọkọ, ó dá wà nílé ọkọ ni. Sọ mọ̀ pé percentage ẹ̀yin obìnrin tẹ́ wà nílé ọkọ báyìí tí ó jẹ́ pé ọmọ ọlọ́mọ rẹ̀ ń tọ́, Ọlọ́run lọ́mọ yìí ẹ̀ níbi tó pọ̀ dé. Because má súnmọ́ mi mọ́ o, mo ti lọ́ọ́ fẹ́ lò mí o. Of course, I don't know how mi ìmọ̀ bí yẹn ṣe fẹ́ rí nígbà tí Mọ̀rúfù bá sọ̀rọ̀ ń sìn. Bọ̀ gbogbo àwíjàre rẹ̀ ó kàn tún fi ń lókun mọ́ra rẹ̀ lẹ́sẹ̀ ní Mariam. náà mo fi ní kẹ́ bá mi bẹ̀. Tó o bá ṣe ni pé ó rọra kẹ́rù ẹ, ó sì bọ́. Bó ṣe ń rojọ́ yìí nìsín kò jọ pé ká bọ̀ ọbẹ̀ mọ̀. O ti ń give justification fún tó o ṣe náà. O ti ń jẹ́ ká mọ̀ pé tó o ṣe right. O ti ń fún mi ní reason. Ìdí tó o ṣe láti ṣe tó o ṣe yẹn. Ìdí tí n tó o ṣe yẹn fi bá làákàyè mu. Ìdí tá a ṣe láti ti encourage àwọn obìnrin bíi tiẹ̀ tí wọ́n wà ní ọkọ láti ṣe irú tó o ṣe. Ìdí tí ọmọ rẹ tó bá jóbìnrin ó fi pàtẹ́wọ́ fún ọ pé ìyá àwọn ṣe bẹbẹ. Ìdí tí ọmọ rẹ tó bá jọkùnrin tó bá lọ ilé àná tó bá béèrè pa ìyá rẹ tí ó fi sọ rúwà tó wí tí wọ́n fi tètè fún lọ́mọ. Ìdí tí àwọn òbí rẹ ó fi máa bò sókè lálẹ́ pé àwọn rọ́mọ bí. Ìdí tí àwọn ọ̀rẹ́ rẹ tí àwọn òbí wọn ó fi pè wọ́n pé ẹ káre láì ẹrẹ́ ń bá rìn. You don't get it. Àwọn ìdí tó ń fún mi nìyẹn. Tí mo dẹ̀rù pé ò ní ìdí ẹ̀. Ó ní bọ́ ọbẹ̀ èèyàn. Ó dẹ̀ tún fún mi ní justification for your atrocity. ẹ má bínú sá, ẹ̀yin lẹ ní pé kí n sọ̀rọ̀ ló jẹ́ kí n sọ̀rọ̀. Torí ẹ̀bẹ̀ náà ni mò ń bẹ ọkọ mi láti ẹjọ́ yìí. Ẹ má bínú sá. Now you are talking. Sọkùnrin wà ní ọmọ rẹ. Bẹ́ẹ̀ ni sá. Mọ̀rúfù. Sir. So fúnra obìnrin gan lọ sọ fún ọ pé mọ̀ súnmọ́ òun o, òun ti lóyún fẹ́ lómi ta o. Ó sọ fún mi sir, but ṣe fẹ́ gbàlàjì. Mo fẹ́ gbọ́ tó ẹ bá fẹ́ sọ. Mo ní ọmọ mẹ́ta ló bí fún mi, pẹ̀ládùn ni, kò gbádùn níyẹn wá. Mo ti gbọ́ yẹn tipẹ́tipẹ́ ló jẹ́ máa sá fún un because àmì ilé kò fẹ́ lọ síwájú fún mi rárá pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe. Mo ti ṣe físà Dubai rí tó ti bọ́ sí tí mo ṣẹ̀ṣẹ̀ ń yẹn lẹ̀bẹ̀ ládùúgbò kan máa bá ń bẹ ìyàwó mi ọ̀tọ̀ Ọlọ́run. Ti Canada tí mo tún fẹ́ ṣe tọ́lọ́run fi táṣìírí yìí kò sí gbogbo ẹni tí mi yẹn lẹ̀bẹ̀ fún tán. Gbogbo etí kọ́ ló láìkí etí èèyàn kọ́, gbogbo etí kọ́ ló máa ń gbọ́ rè. Jájọ ṣe ń bò ń kẹ́lẹ̀. Iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ gbẹ̀mígbẹ̀mí ni. Tí mo bá tún wọ́n sùn ní go slow tán làjí sẹ́ńgbọ́n mi sà. Màá tún bẹ́ ìta mo tún máa ń sún mọ̀júmọ́. Níta tí mo bá ṣé mo rí nǹkan jẹ débi tí ń rówó gbà lé níbi torí wọn náà ni kọ́rọ̀ wọn fi gbọ́. Ìta màá tún sún mọ̀júmọ́. Bójú bá rọ̀ lóru báyìí, àjílẹ̀ lóru ni wọ́n bí mi dáa. Torí kọ́rọ̀ wọn ṣàfilè gbọ́ gbogbo òkòwò mo dá woman yìí pé kọ́ mọ ìtúnjẹ́ mi nìkan kí a tún dọ́gbọ́n báyìí mo tún jí lọ lé dádì rẹ̀ pé kí n lọ bẹ̀ wọ́n ẹ wá bá ń bọ́ mọ ìsọ̀rọ̀ ṣé mú mi lẹ́dọ̀gọ́ mi ṣé ń dé mi mọ́lẹ̀ ní báyìí wá gbà mí kó jẹ́ mọ́ bẹ́yẹ̀ mi lọ Canada kọ́rọ̀ wọn lè gbọ́ ó tún dìnnà mi mo tún ní láti gbéra wá bíbà ó tún sọ fún mi wípé Àgídìgbò wọn ń polówó travel ìgbà kan àwo kan mo ní ó yá tẹ́ ń lọ confam kí n gbọ́ tí wọ́n bẹ̀ mo dẹ̀ ti sáré lọ mo ti lọ sọ́dọ̀ ọmọlá already pé tí mo ti réyàn mú mi lọ pé gbogbo wàhálà mi bí mo ṣe ń ṣe láti 24 years mo ti ń sáré kí títì pé bó mo ṣe ọ̀rọ̀ mi ṣe fẹ́ gbọ́ mo dẹ̀ decide pé wọ́n ti mú mi lọ́dọ̀ ọmọlá o pé báyìí mo ti lọ síbẹ̀ mo ti lọ bèrè enquiry mo ti renew passport mo ti ṣe everything kò wá kú kí n àti báyàwó mi sọ kásá máa lọ jìnnà sà mo ní láti gbéra mi wá bíbà ó bọ́ sí ìjọ tá a fẹ́ kásámù gangan ni mo wá bíbà nígbà frustration pọ̀ mo sábà bá yín ìfúnkan ọjọ́ yẹn ẹ̀ ń ṣe nǹkan fáwọn èèyàn ọjọ́ yẹn ẹ̀yin gangan lẹ sọ fún mi wípé lọ bọ́mọlá ní wòròdù ọmọ ló lè gbọ́ ìfún ọjọ́ yẹn gangan mo tún gba nọ́mbà àkúrú lọ́jọ́ yẹn pé káwọn ẹbí mi kíyàwó mi tún fi kọ̀nfàmù pé tó mú mi lẹ̀ tó ọ̀fẹ́ ńlá ọ̀fẹ́ ń kú ọ̀dẹ̀ tó fẹ́ ń gé èèyàn láti jọ ẹ̀ tó mú mi lẹ̀ ni mo tún ní láti wá bíbà lọ́jọ́ yẹn ṣe understand mo tún lọ sọ fáwọn ẹ tó máa bá mi mọ́nítọ̀ sáìtì mi tí máa bá mi ṣe gbogbo ẹ̀ tó bá mi gẹ́ẹ̀tì sáìtì mi pé níbo mo ti fẹ́ rówó tí ń fi travel Ọlọ́run dẹ̀ ti gbọ́n mi mo ti sà ẹ má tójọ sà mo fẹ́ bí léèrè mo wà pẹ̀lú yín sà. ṣé ẹ kàwé rárá ni.
ìwé mẹ́fà ni mo kà ìwé mẹ́wàá ni mo kà látìgbà tí ìwé dádì mi mẹ́wàá ti kú bẹ́ẹ̀ ni sà ni mi ti lè fọ́ dámọ̀ 24 years lẹ wá fi ń sáré tẹ́ fi ń ta fìlà. 24 years náà ni bàbá mi ti kú bí mo ṣe fẹ́ ṣe junior wayeki báyìí ni bàbá ti kú ǹdẹ̀ tí dọwọ́ tún mọ́ yàtọ̀ sósì ní tí mo wá mọ̀ ìgbà nìyẹn rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ta fìlà. bẹ́ẹ̀ ni sà látìgbà mo ti ṣe tán secondary school obìnrin dẹ̀ sọ pé ń tọ́jú àwọn. tí e ṣe ṣeré ifun dádì rẹ̀ bá ń bíbà àwọn fámílì ẹ̀ wá bí wọ́n lè testify sà tí ń bá tọ́jú ẹ̀ sà. ṣé wọ́n wá support ẹ ni. Wọ́n support ẹ̀ sá o bọ̀ ẹ gbọ́rọ̀ lẹ́nu tí wọ́n náà sà wọ́n support ẹ̀ rárá o. fámìlì dáadáa ló ti níyàwó kó ló ń ṣe wáyà báyìí. ó sú mi o rò mo. ṣé dáàdì ẹ̀ náà fẹ́ sọ̀rọ̀ ni. wọn náà wà ń bí báyìí fífún àbúrò ẹ̀ náà wà ń bí báyìí sà tán lè testify. mọ́mí ẹ̀ ò dẹ̀ síbẹ̀ yẹn. Mọ́mí lọ́n. ní ibo. n tó sọ fẹ́mi ń pa mọ́mí rẹ̀ ó ní mọ́mí òun ò sí mọ́ o ẹni tó dẹ̀ tó gbà tọ́ ọlájẹ ni mọ́mí yẹn torí ẹ̀ lèmi ṣe ń sá fún wọn. ẹsẹ̀ ìyàjẹ́ náà wá wà bí àbí wọn ò sí bí. ìyá àjọ lè tẹ̀lé wa bọ́ ọmọ ta ni. ọmọ tó jẹ́ ọmọ èyí tí ń pè ní ìyá àjẹ́ ìyẹn wà ń bí báyìí ó tẹ̀lé wa tí ń gbọ́ padà lọ sunkún sí wọn lọ́rùn pé kán jọ kó mọ̀ dà wá bí kán tẹ̀lé òun wá o. ẹ jẹ́ kí dáàdì bá mi sọ̀rọ̀. àti Mariam ẹ jókòó yín o ẹ bá ń wá gàmí fún dáàdì bẹ́ẹ̀. ẹ ká lẹ́sà. ẹ ká lẹ́sà. àgbà yín ọ̀dàlẹ̀ o. àmì sà. a rí yín pẹ́ o. àmì sà iléeṣẹ́ yín yóò ní bàjẹ́ o. àmì sà bàbá bò ló ṣe rí lára yín lónìí ìwà tí Mariam wù. sà. bó o ní ìwà tí Mariam wù ṣe rí lára yín lálẹ́ yìí. iléeṣẹ́ yóò ní bàjẹ́ lágbára lọ́lọ́run. àmín. ó jẹ́ wonderful fún mi rírì ọ̀sẹ̀lẹ̀ rí. gbọ́dọ̀ jẹ́ pé èmi náà ní àwọn ẹ̀gbọ́n lọ́kùnrin mọ̀lẹ́gbọ́n lóbìnrin. àwọn ẹ̀gbọ́n mi àwọn ọmọ wọn kò sí kankan nù wọn tí ẹni tọ́lọ́run bá ti pé ó ti lọ́kọ ó ti ní. àwọn èèfó ọmọ fún èèyàn méjì láyé fúnra rẹ̀ lẹ múra yín wá bá mi pẹ́ fẹ́ra yín. so ọlọ́run sì pé ibẹ̀ láàyè torí ibi tí ọlọ́run bá ti ṣe ọmọ fún yàn tó sọ pé sobe fún yàn kílẹ̀ yàn tó ń wá. èmi sì fi wọ́n lẹ̀ pẹ̀lú àdúrà. mo fi aya rẹ̀ yìí ọmọ dáadáa ìmú ọmọ ni mo mú òun náà ló jókòó yìí òun náà dẹ̀ mú mi mú bàbá yàtọ̀ fún pé à ń fún yàn ní nǹkan kan pé jíjẹ tàbọ̀ kan. mo fi aya rẹ̀ lẹ́sọ̀ bàbá mo fi aya rẹ̀. no mo ní mọ́fì tó jẹ́ ọkọ rẹ̀ iṣẹ́ ìmú ọmọ ni èmi mú gẹ́gẹ́ bí bàbá torí inú fámìlì tiwa àwọn ìfẹ́ kí ọmọ ó ti lọ́kọ kó tó máa mẹ́lòmíì wà rárá o. bẹ́lẹ̀ ìṣe wá ṣẹlẹ̀ yìí ó jẹ́ wọ́ndà fún mi ò tiẹ̀ rí irú ẹ̀ rí ni rọ́dà kéèyàn sóòótọ́ ọ̀rọ̀ tábà kú láyé ọ̀run lèèyàn ń lọ. ó sì ń tọ́jú ẹ̀ kọ̀ọ̀nà rí tàbí pé kí wọ́n jà kọ́ wá bá mi pé ibi ọmọ ti nà rè rárá. wọn lóòótọ́ àìrágbé mọ́jà o èmi náà ìyá wọn èèyàn lè jà tẹ́ńtà mi yóò sì parí ẹ̀. kò sì sọ fún yín pé bí ó tẹ́ pé gbogbo ẹ̀ ṣe le tó yìí pé bákan gangan nígbà ọkọ wa bá mi ọmọ ìwà bá mi ní bàbá òun fẹ́ ṣe nǹkan báyìí gbégbèsè báyìí o lórí ọ̀rọ̀ ilẹ̀ ẹ̀hún o àmì òkúkú mọ̀ ẹ̀ sọ nǹkan kan bó sì ṣe dànù báyìí ṣe dànù nípa pé kéèyàn yanjú nǹkan tán kéèyàn tó máa publish tó ṣe pàtàkì nù. mo ní ilẹ̀ sílẹ̀ lè lásán ó ní ó ti dókè báyìí pé ilé ọmọ ẹ̀. bàbá sà ṣé Mariam tí mo kó lè dé wá bá yín kọ́kọ́ tó ń fẹ́. ọlọ́run méje ní ti ẹ̀mẹ́ ti jẹ́ bẹ́ẹ̀ òun náà ló jókòó ọmọ mi ni. láyé mi fọmọ fẹ́yàn méjì ẹyọ kan ṣoṣo ni wọ́n náà ló sì mú ilé ìwà bá mi. mo sì béèrè nítorí ẹ̀yin boyfriend and girlfriend lẹ́sẹ̀ ní àbẹ́fẹ́ra yín wájú ọlọ́mọ rí sọ pé àwọn fẹ́ fẹ́ra wọn ni. ok ẹ continue. bàbá sà ẹ kó lè bá yá. ok torí pé ìfẹ́ pẹ́ lórí àga tó gbóná jẹjẹun. àbí o. àmọ̀ràn wo lẹ ní fún Màrúfù báyìí. ẹ ṣe ìmọ̀ràn tí mo ní fún Màrúfù ni wípé
ọlọ́run bá yóò wo gbogbo àwọn ọmọ tí ó tọmọ mi bí fún un láti ṣe ọlọ́run mo tún bí mi sí ìmọ̀ràn tí mo ní fún un pé ẹ̀mí mi ò tiẹ̀ fẹ́ gbọ́ ẹni tí jẹ́ pé ẹnìkan kórede èmi ò gba ọmọ mi lọ́wọ́ Mọ̀rúfù bọ́ á jẹ́ pé òun ló pé òun ò fẹ́ mọ́ o torí wọn ò jọjà kọ́ wá sọ́dọ̀ mi rí báwọn jẹ́ àwọn máa jà o téyì wá ṣẹlẹ̀ lójijì it's very wonderful mi ò rí irú ẹ̀ rí. bó ṣe wonderful yìí lọ wonderful èmi náà bàbá. torí ó jẹ́ ìyàlẹ́nu ó dáa kéèyàn ó sóòótọ́ ọ̀rọ̀ àmọ̀gbà tá a kù. ẹ kó lè wonderful wá dáadáa wá méjèèjì bàbá ṣe é bímọ ọkùnrin. sá. ṣe é bímọ ọkùnrin. ọmọkùnrin ẹni tó jẹ́ gbọ́n wọn àkọ́bí mi ọkùnrin ni èmi náà lọ́mọkùnrin tó náà ti níyàwó. ó dà ju Mọ̀rúfù lọ. inú ẹgbẹ́ ni wọ́n yóò jù lọ díẹ̀ àmẹ́gbẹ́ ni. Ọlọ́run ṣeun. tírù kan báyìí bá ṣẹlẹ̀ síyàwó ọmọkùnrin yìí kí n lè sọ fún. ifun tírù ẹ̀ bá ṣẹlẹ̀ kọ́mọ mi ọmọ sí Nàìjíríà tó ṣe pé ọ̀dọ̀ mi ni ìyàwó ẹ̀ wà tírù ẹ̀ bá ṣẹlẹ̀ èyí ti lè dànù kó tó di pé yóò dé. irú rẹ̀ ò tẹ́ ẹ lè ṣẹlẹ̀ lọ́dọ̀ ọ̀rú mi ni bẹ́sẹ̀ ń wò mí ní kankan ìníkà nígò bí n bá ti pè láàyè rẹ Ọlọ́run sì ti bọ́ pè láàyè o ti bímọ ọkùnrin o ti bóbin kí ló tún wá kiri o sì ní èjì ọ̀hún yà mi ti ẹ̀ fẹ́ gbọ́rú ẹ̀ ní bàbá ẹ dákun wọ́n yà mí lẹ́nu èmi ò rí rẹ̀ nínú fámìlì mi ni o yọ wà lóyún nínú ilé mi bọ́mọ mi ò tiẹ̀ sí létọ́ pé láti tọ̀ ní ti ń wá tí ń sẹ́ndì nǹkan sí wa ọ̀ gbọ́dọ̀ ní ntọ́ba ẹni ọ̀yà kó kúrò lọ́rẹ́ ń ti lé. It's better to say fat. mi mo bí o. ẹ ṣe bàbá ẹ dìde tí ẹ dìde. wọ́n rí àmọ̀ sórí pé wọ́n ti ń bọ́ ọbẹ̀ Mọ̀rúfù sọ ti ń gbọ́. mo ń gbọ́ sáàbọ̀ mo ń gbọ́. dúró àwọn ẹbí tiẹ̀ náà ń kọ́. àwọn ẹbí mi wà ń bí bàṣà. ṣé dáàdì ti wà dáàdì ti kú. dáàdì mi ti sọ láìsí. ẹ tó kù fún bàbá ńkọ́. wọ́n wà pẹ̀lú mi sà. káwọn náà jókòó lórí àga tí bàbá ti dìde. ó wọ́ndá fún mi bàbá ẹ jẹ́ àwọn bóyá yóò wọ́ndá fún mi bàbá tí àwọn náà ṣe ìjókòó yìí. ẹ káalẹ́ bàbá wa. ẹ káalẹ́ sà. yes sir. bàbá. sá. bó wà láti wá yanjú ọ̀rọ̀ yìí wọ́n ní àgbà òsì ìlú bàjẹ́ baálé ilé kú ilé dahoro báyé bá sì tójú àgbà bàjẹ́ àfi ká fi sùúrù sí i. bó láti sọ̀rọ̀ yìí bàbá Mariam wọ́n ní ìwà tí Mariam hù wọ́n ní ó wonderful àwọn pé àwọn kò táwọn lọ́rùn bẹ́ẹ̀ wọ́n sì ní kí Mọ̀rúfù kó àwọn ọ̀gbọ́mọ àwọn lọ́wọ́ rẹ̀ àwọn ọ̀gbá pé wọ́n ó tún bí mi fúnra wọn èyí tí ó jẹ́ ti Mọ̀rúfù gangan ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá Mọ̀rúfù kí n lè rí sí i sà. ọ̀rọ̀ ti parí kò sí àjọṣe kankan mọ́. bàbá ẹgbẹ́nu sí mike sà. kò sí àjọṣe kankan ní àárín wọn mọ́ ó ti ní ọkọ mi ó ti lọ́kọ mi nìyẹn ètí bàbá ń wí yẹn bígbà téèyàn kàn ń padà sẹ́yìn ni bí ọba ní dàbí ẹni pé yóò fi Mọ̀rúfù lẹ̀ gbogbo yòówù tí Mọ̀rúfù bá ń ṣe pẹ̀lú ẹ̀ ó yẹ kó máa jẹ́ pé kí gbogbo àwọn tí wọ́n súnmọ́ kí wọ́n máa gbọ́ Mọ̀rúfù lọ́rẹ̀ẹ́ ọlẹ́bí so gbogbo wọn náà rán dẹ̀ máa ń bá Mọ̀rúfù sọ̀rọ̀ tí wọ́n bá jà tí wọ́n bá ṣe kí ló dé tó ń bá yàwó rẹ̀ jà kí ló dé tó ń ṣe ọ̀rọ̀ wọn súnmọ́ra wọn ò súnmọ́ra wọn kò sí wọn ò rójọ́ yún fún anybody so ńgbà ó dẹ̀ wá rí báyìí náà tá a gbọ́ wípé ìyàwó rẹ̀ ó lóyún fẹ́lòmíì láì dẹ̀ pé ó kú láì ṣe pọ̀ ń bẹ lórí àárẹ̀ so ó ti ṣetán tí ń lọ náà nìyẹn òun náà dẹ̀ ti sọmọ́rọ̀ ní ìsìn tẹ́lẹ̀ pé òun ti sọ pé òun fẹ́ kọ́ tẹ́lẹ̀ so kò sí nǹkan kan tó kù mọ́ àjọṣe yẹn ó ti close síbẹ̀ yẹn pátápátá nìyẹn. ǹjẹ́ yìí fẹ́ nìyẹn sà. bó ṣe máa rí nù kò sí ẹ̀sà àjọṣe kankan mọ́ rárá. Islam gan ò fẹ́. bàbá kí ló dùn yín nú ọ̀rọ̀ yìí. sá.
kí ló dùn yín nú ọ̀rọ̀ yìí. n tó dùn mí ni pé ipò tí mo ṣe ẹ̀bá Mariam ó jọ mí lójú torí mi wò bí wọ́n bá sọrú ẹ̀ fún mi tẹ́mi gan ọba sí nílé pé Mariam ṣe báyìí màá ló ń tọ̀ ń sọ̀sọkúsọ ni. ẹ trust Mariam ó wà dáadáa quiet gidi gan mi ò sí ẹ̀ mọ̀ pé nígbà mo gbọ́ gbogbo sítórì rẹ̀ ó bà mí lọ́kàn jẹ́ torí òun náà mọ̀ mí bí ó ṣe jẹ́ pé àmọ́ra tó nǹkan mo gbàgbọ́ tó jẹ́ pé ìṣe ẹ̀mẹ́ bá lẹ́yìn wọ́n fọ́ kàn létí aṣọ màá ní ń tọ̀hún orí èrè ò pé ni. wọ́n wonderful me lóòótọ́ o because ẹ tó quiet bá ń tírù nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí. ó jọ mí lójú o. nǹkan kan náà lẹ́yìn àti bàbá Mariam sọ bàbá Mariam ní ọ wonderful me ẹ̀yin ló tu ẹ̀yin lójú. nǹkan kan náà ni náà that means pé ẹ̀yin méjèèjì lẹ ti wo Mariam gẹ́gẹ́ bí ẹni tí ò lè rìnrìn dọ̀tí. bó ṣe rí nìyẹn. bàbá ẹ ṣeun ẹ dìde ẹ dìde. yes Marufu. Sir. kò sí ní tójú òrírí o kò sí ní tí ò ṣẹlẹ̀ rí o tó o bá sì nífẹ̀ẹ́ ìyàwó rẹ kò sí ní tí ò ṣẹlẹ̀ rí o ṣùgbọ́n mò ń bọ̀ wọ́n ní ẹni tó ṣẹ̀ ẹ́ ní kó ṣe sọ́ọ̀rì tó bá ti ṣe ó ti tán gbàmígbàmí léèyàn ń gba igba mẹ́sẹ̀ mẹ́rò ẹ jẹ́ n bi Mariam léèrè kí ló mú mi sí kí ló dé tó mú mi. ẹ má bínú sá. mi ìbínú o mi kàn fi ẹsẹ ẹni tó mú mi o. kí ni Mariam fẹ́ kí n bẹ̀ ọ́ fún gan-an kí ni Mariam fẹ́ ṣé Mariam sọ́ọ̀rì pé òun ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ni ṣé àbí ó ń bẹ̀ ọ́ pé òun ti ń kọ́ ẹ̀ òun ti ń lọ. mo fẹ́ kẹ́ ẹ rántí àwọn ọmọ yín o Mariam sọ ní tó fẹ́ kí n bẹ́ẹ̀ ṣe lórí ọ̀rọ̀ yìí kí n sì ṣe wọn tọ́ kí n gbìyànjú èèyàn rẹ dáadáa lọkọ èèyàn mi lọkọ rẹ mo sì mọ̀ pé yóò gbọ́ sí mi lẹ́nu ó yà sọ tó fẹ́ bọ́ ṣe. mo fẹ́ kẹ́ bá mi ojú náà ló ń ro mí láti páàkì ó yẹ kí n ti páàkì tipẹ́ tí ojú òun àtàwọn ọmọ mi ló ń ro mí ní ìbá ti páàkì ẹrù mi tipẹ́tipẹ́. ojú ọkọ rẹ àtàwọn ọmọ rẹ ló ń ro ẹ́. ojú ọkọ rẹ ò ro ọ́ nígbà tó fẹ́ tan kàtàkàtà fún Kóredé. ojú ọkọ rẹ ò ro ọ́ nígbà tó wà nílé ọkọ tó o sì bọ́kùnrin míì lájọṣepọ̀ títí tó fi doyún tó sì ń wo oyún ọ̀hún ní ọ̀kan. Mariam ó dáa mo ti gba ètò sọhun kí ló wá fẹ́ kọ́kọ́ rẹ ṣe báyìí kí ló fẹ́. ṣé àwọn pé bàbá ìyàwó náà sọ pé bàbá Mọ̀rúfù ni ó yà wọ́n lẹ́nu ṣé ìbàdàn gbàgbé bàbá Mariam náà àwọn náà sọ pé ó wonderful àwọn náà so that means pé àwọn méjèèjì ni ló yà lẹ́nu nítorí pé Mariam kì í ṣe onírìn kébékébé tẹ́lẹ̀ kì í sọ ọmọ burúkú lẹ́yìn ìgbà yẹn torí pé lómi lè máa wò pé Mariam ṣe tí ò dáa ó tún lénu ìgbà tí Mariam ní kábò ń bẹ̀bẹ̀ lẹ́ẹ̀kan ọ̀pọ̀lọpọ̀ ò gbọ́ wa mọ́ Mariam kò wá bí kò sakọ pé n tó ń ṣe o kò sakọ o Mariam. Sá. àbó òfin tó ṣẹlẹ̀ sí ẹ sakọ ni. Yàrá sá. kí ló ní kí n bọ́ ṣe pẹ̀lú Mọ̀rúfù. ń tẹ́ bá mi bẹ̀ ń. pípò ṣetán láti kọ́ kí n bọ́ ọbẹ̀ kẹjọ wà padà ní tó sọ fún bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀. ní tó sọ fún mi nìyẹn ńgbà tẹ́ ẹ̀ gbọ́ ó ní kí n bó ń bẹ Mọ̀rúfù káwọn ó jọ wà padà èmi wá ń bi léèrè pé oyún inú rẹ̀ ń kọ́ ṣé Mọ̀rúfù ọmọ tọ́ oyún yẹn mọ́ nínú ilé rẹ̀ ni àbí Mọ̀rúfù ni ọmọ tọ́pù oyún yẹn àbí tí Kóredé bá wò pé oyún tó ń ní yìí tó oyún ń sáwà níbì kan òun fẹ́ lọ bẹ oyún ń wò yóò wọlé Mọ̀rúfù yóò ṣe tí ó ṣe yóò bọ́ ta ni àbí àwọn ẹbí Mọ̀rúfù àwọn sì fọwọ́ lẹ́rán pé irú rọ́ọ̀sì ọmọ lọ nígbà tí èsè pé ó di ọ̀já ni wọ́n fi pọn Mọ̀rúfù àwọn ìbéèrè tí mò ń bi ìyàwó Kóredé nìyẹn sorry ìyàwó Mọ̀rúfù tí í ṣe Mariam tí ò lè tí ì dá mi lóhùn a lè bí ọkọ rẹ̀ pé kò ní ṣe bẹ́ẹ̀ mọ́
ṣùgbọ́n tá a bá bi ọkọ tó ní bọ́ ọbẹ̀ yìí nìsín pé ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ níbo là á gbóyún sí ọwọ́ wo là á fi jẹ́ ẹ dẹ̀ mọ̀ pé gbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo sọ pé ń bá Mariam bẹ Mọ̀rúfù o ṣùgbọ́n ìní bẹ́bẹ̀ kí Mọ̀rúfù ọ̀ wá pé aláàjì sẹ́yìn náà lè gba tẹ́ fi lọ míhun ẹ dẹ̀ rí i pé bí Mọ̀rúfù ṣe ń sọ̀rọ̀ yóò kọ́kọ́ ṣàdúrà yóò kọ́kọ́ sáré mi pé aláyé máa ń tọ́ sọ o wọ́n lọ bẹ̀bẹ̀ kan tí ò ní lọ ẹ̀rí tó ní mo jò ń lọ lẹ́ẹ̀kan tó ní mo tó ń bí so now ó mu omi bí ẹ tí ń bí sọ́ọ̀rì tìwẹ́ tó ń fomi gbé wálẹ̀ so Mọ̀rúfù wá sọ̀rọ̀ pé Àdùnní ń kọ́ ọmọ mẹ́ta òní Mariam bí fóun ṣùgbọ́n gbà tí Mariam sọ̀rọ̀ ó ní mẹ́ta ni ó nìkan lọ ó kù méjì ká tó wá lọ sókè lọ́hùn mo pé ókè ń gbọ́ Àdùnní ń kọ́ ta lọ́lá Àdùnní Mariam wo jẹ́ sọ kínní kan fún ẹ o gbogbo ohun tó bá ṣẹlẹ̀ kéèyàn yanjú ẹ̀ lẹ́ẹ̀kan náà ó mọ̀ jẹ́ pé wàhálà àtàdùnní ó tún wá lọ́la ká yanjú ẹ̀ lẹ́ẹ̀kan náà because ìwọ sọ bí pé ọmọ mẹ́ta ló bí ìkan ti padà ó kù méjì Mọ̀rúfù lọ́mọ mẹ́rin ni ó nìkan padà ó kù mẹ́ta àbí Mọ̀rúfù. bẹ́ẹ̀ ni sà ẹ purọ́ sà bó ṣe ń lọ ni mo ṣe sọ yẹn sà. kí ló dé tó tọ́jú nǹkan Mariam Àdùnní ń kọ́ ta lọ́lá Àdùnní. Àdùnní wà. ta ni bàbá rẹ̀. Ah! 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 Ta ni bàbá Àdùnní? Mariam. Sá. Ta ni bàbá Àdùnní? Àìwí bí àkúbẹ̀ ọ̀rẹ́ tóbi káfọ̀bẹ bu ẹnu láìsọ. Ta ni bàbá Àdùnní? Ọmọ Nàìjíríà ta ni bàbá Àdùnní? Mariam. Sá. Sọ̀rọ̀ sókè. Kò ń dá yín lóhùn sá. Sọ̀rọ̀ sókè. Kò ń dá yín lóhùn. Ta ni bàbá Àdùnní? Ṣé Kóredé ni? Bẹ́ẹ̀ ni sá. Ta ló pe bàbá Àdùnní? Ta ló pe bàbá Àdùnní? Kóredé ni sá. Yé! Inna lillahi wa inna ilayhi raji'un. Kí ló sọ? Ó sọ kankan nísìn. Bí sọ àwọn kan. Kóredé náà ló bí Àdùnní fún. Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ fọlọ́ ń búra lẹ́ẹ̀kan pé ẹ̀ẹ̀kan péré nìwà àti Kóredé jọ pàdé. No pé oyún inú mi ni mò ń sọ. 2021 la pàdé. Kábíyèsí Ọlọ́run. Inú ilé Mọ̀rúfù ló sì ti wo Àdùnní. Ta ló ṣèkó máa Àdùnní? èmi ní sá o èmi náà mo lọ ru ọmọ sà. Jẹ́ Mariam dáhùn. Ta ló ṣèkó máa Àdùnní? O náà ni. Ta ní jóun? Mọ̀rúfù ló ṣe kó mọ́. Ta ló rẹrù ọmọ? Mọ̀rúfù. Ta ló sì bí ọmọ? Mọ̀rúfù. Ta ló sọmọ lóko? Mọ̀rúfù náà ni. Ta ló lọ́mọ? Sọ̀rọ̀ ta ló lọ́mọ? Kóredé. Àwọn ọkùnrin ti wá dáràn báyìí o. Gbóná ìgbà tá à ń ṣe prógrámù àti Tóyìn. Ìgbà tá à ń ṣe prógrámù àti Tóyìn. Mariam, ó wọ àbó òwò. Prógrámù àti Tóyìn ọlọ́mọ mẹ́rin tọkọ wọn ò ní kankan bẹ̀. Ó wọ àbó òwò. Òwò. Bẹ́ẹ̀ni sir. Ẹ jọ, ẹ jẹ́ kí dáàdi Mariam ó jókòó padà. Ẹ jẹ́ kí dáàdi Mariam ó jókòó padà.
ẹ jẹ́ dáàdì Mariam ó jókòó padà ẹ jẹ́ wọn jókòó ẹ jẹ́ dáàdì Mariam ó jókòó wọ́n láti jókòó. Ah! Ah! Ọlọ́run o ẹ jẹ́ dáàdì Mariam ó jókòó padà. Ah! 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 Ẹ káalẹ́ sà lẹ́ẹ̀kan sí bàbá dà. ẹ káalẹ́ o. Bàbá sáà bó o lára yín ṣe ń ṣe báyìí. sẹ́lẹ̀ yọ̀ǹda fún mi kí n máa lọ. ẹ Ah! dákun èmi ò gbọ́ èyí rí bí mo ṣe ń gbọ́ yìí mò ń gbọ̀n báyìí ní ìsinmi mo fi Ọlọ́run bẹ̀ sẹ́lẹ̀ yọ̀ǹda fún mi torí ọmọ yẹn ló ṣe súná rẹ̀ tó gbóúnjẹ wá gbogbo èyí ẹ wò ó ní tí ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ mọ́. Ah! ṣé ẹ pé nǹkan kan mú ọ? Ah! Are you mad or mad is madding you? ṣé nǹkan kan ṣe ẹ́ ní kò sọ lọ́dọ̀ àwọn tó jẹ́ ìjọba? mi ò gbọ́ èyí tá a torí ẹ̀ wá ìgan ọwọ́ ń dà mí ká tó wá tún pọ́ ọmọ tó yẹ pé wọ́n ṣe súná ẹ̀ wọ́n ṣe gbogbo everything àwa náà àlọ́ téèyàn ṣe ń bẹ̀ èèyàn ṣe wẹ́ nítorí Ọlọ́run ọmọ ọdún mélòó ṣé èpò ń sírànràn ìwà àmọ́rú èèyàn wà wá bí ìlàlẹ̀ tàbí pé èmi rè ó ti ẹ̀jọ̀ wà ń ti lé ọkọ mọ̀wulẹ̀ dọ́dọ̀ mi out of my children I will off you. wọ́n bá mi lọ mi ò bá ọkọ àwọn bàbá tí wá jẹ́ you are the only one. Ah! ṣe bẹ́ẹ̀ ọmọ ẹ̀gbọ́n mi wà tí wọ́n jó bí ẹgbẹ́ rẹ̀ tán náà wà nílé ọkọ èwo lórí tó ṣe báyẹn. mo tún tẹnumọ́ lẹ́ẹ̀kan sí ìyá ìwí bẹ́ẹ̀ kàkú bẹ́ẹ̀. ẹsikísà sẹ́ẹ̀ lè yọ̀ǹda fún mi kí n máa lọ ilé torí Olúlọ́yọ̀ mo ń lọ ọ̀nà méjì bẹ́sẹ̀ ní rìn bí kan kí n máa lọ. Wallahi, mad is madding her. Honestly. Ah! 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 Ọlọ́run o ẹ jẹ́ dáàdì Mariam ó jókòó padà. Ah! 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 Ẹ káalẹ́ sà lẹ́ẹ̀kan sí bàbá dà. ẹ káalẹ́ o. Bàbá sáà bó o lára yín ṣe ń ṣe báyìí. sẹ́lẹ̀ yọ̀ǹda fún mi kí n máa lọ. ẹ Ah! dákun èmi ò gbọ́ èyí rí bí mo ṣe ń gbọ́ yìí mò ń gbọ̀n báyìí ní ìsinmi mo fi Ọlọ́run bẹ̀ sẹ́lẹ̀ yọ̀ǹda fún mi torí ọmọ yẹn ló ṣe súná rẹ̀ tó gbóúnjẹ wá gbogbo èyí ẹ wò ó ní tí ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ mọ́. Ah! ṣé ẹ pé nǹkan kan mú ọ? Ah! Are you mad or mad is madding you? ṣé nǹkan kan ṣe ẹ́ ní kò sọ lọ́dọ̀ àwọn tó jẹ́ ìjọba? mi ò gbọ́ èyí tá a torí ẹ̀ wá ìgan ọwọ́ ń dà mí ká tó wá tún pọ́ ọmọ tó yẹ pé wọ́n ṣe súná ẹ̀ wọ́n ṣe gbogbo everything àwa náà àlọ́ téèyàn ṣe ń bẹ̀ èèyàn ṣe wẹ́ nítorí Ọlọ́run ọmọ ọdún mélòó ṣé èpò ń sírànràn ìwà àmọ́rú èèyàn wà wá bí ìlàlẹ̀ tàbí pé èmi rè ó ti ẹ̀jọ̀ wà ń ti lé ọkọ mọ̀wulẹ̀ dọ́dọ̀ mi out of my children I will off you. wọ́n bá mi lọ mi ò bá ọkọ àwọn bàbá tí wá jẹ́ you are the only one. Ah! ṣe bẹ́ẹ̀ ọmọ ẹ̀gbọ́n mi wà tí wọ́n jó bí ẹgbẹ́ rẹ̀ tán náà wà nílé ọkọ èwo lórí tó ṣe báyẹn. mo tún tẹnumọ́ lẹ́ẹ̀kan sí ìyá ìwí bẹ́ẹ̀ kàkú bẹ́ẹ̀. ẹsikísà sẹ́ẹ̀ lè yọ̀ǹda fún mi kí n máa lọ ilé torí Olúlọ́yọ̀ mo ń lọ ọ̀nà méjì bẹ́sẹ̀ ní rìn bí kan kí n máa lọ.
Wallahi, mad is madding her. Honestly. Ah! Abẹ́ mọ́ lọ. Miriam. Ẹ tẹ̀lé wọn, bàbá ń gbọ̀n o. Bàbá ò lè dá lọ o. Bàbá ò lè dá lọ ẹjọ́. Bàbá ẹ̀yin mélòó lẹ wá bàbá? Àǹtí kan tẹ̀lé wọn wá. Ṣé àǹtí kan ló tẹ̀lé bàbá wa? Bẹ́ẹ̀ ni. Kánjọ máa lọ. Bàbá Àbíkẹ́ kúkú dúró de Mariam. Bàbá kẹ́ kúkú dúró de Mariam kẹjọ máa lọ. Tẹ́ bá ti dé kájọ máa lọ. Sẹ́mi àbẹ́yìn sà. Ẹ̀yin ló ń bá yìí, ẹ̀yin ẹ̀yin àti ló ń bá Mariam yìí. ní kẹjọ máa lọ. Tẹ́ bá ti àláwọ̀ rẹ̀ yọ máa lọ náà ni àáfílẹ̀ bí. Torí wọn ó bèèrè lọ́wọ́ mi. Bàbá ẹ bá wá gà fún bàbá, ẹ má jẹ́ bá bò dúró. Ẹ wá gà fún bàbá ká lò ṣẹ́jú méjì díẹ̀ kí Mariam máa lọ. Ẹ wá gà fún bàbá kán jókòó, ẹ jẹ́ kán jókòó, ẹ jẹ́ kán jókòó. Ẹ má jẹ́ kí bàbá gbẹ́nu sí máìkì mọ́, ẹ jẹ́ kán jókòó. Màrúfù. Sà. Ìwọ lọ sanwó lọ hospital. Pátápátá. Ìwọ lọ gba bí ọmọ. Pátápátá. Ìwọ lọ sọ ọmọ lórúkọ. Bẹ́ẹ̀ ni sà. Ìwọ lọ rẹrù ọmọ. Bẹ́ẹ̀ ni sà. Màrúfù ó sì tún ń bà á lé oyún Àdùnní àbí. Àbí sà. Láti wá mọ̀. Nígbà tó wá mọ̀. Mo gbàgbọ́ tán yányányányán. Màrúfù ṣebí ló ti wá mọ̀ pé wọ́n kọ́ ọ̀làdùn ní pápátá báyìí. Ebi bá ní. Calm down, calm down, calm down. Má bọkùnrin jẹ́, má bọkùnrin jẹ́. Bọkùnrin jẹ́. Ó fẹ́ sọ nǹkan kan. Bẹ́ẹ̀ ni sà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe bá mi gba irinṣẹ́ tí mo rà fún máṣíìnì 3 mo rà fún ọ̀tọ̀ọ̀tọ̀ sí ṣọ́ọ̀bù tí mo gbà fún mi ì dẹ̀ rí ṣọ́ọ̀bù yẹn mọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe bá ń gbà torí ó ń ṣe Ọlọ́run kí ìyá mi jẹ mí gbé o máṣíìnì tuntun 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀dọ̀ mi náà mo ti fi lọ fi sẹ́nu kọ̀ṣẹ́ o nínú ilé mi náà mo ti lọ fi ẹnu kọ̀ṣẹ́ o ẹ jọ̀ọ́ torí ó ń ṣe Ọlọ́run sà máṣíìnì 3 bẹ́ẹ̀ ṣe bá ń gbà o torí ó ń ṣe Ọlọ́run o mo bẹ̀ yín ni o kí tèmi má gbé o mo ra máṣíìnì 3 ọ̀tọ̀ọ̀tọ̀ fún mo tún fún ní owó orinṣẹ́ kó tún máa ta jewelries pẹ̀lú télọ̀ tó ń ṣe understand mi rí báàgì jewelries yẹn náà lè mọ́ o mo bẹ̀ yín torí ó ń ṣe Ọlọ́run ẹgbẹ́ bá ń gba gbogbo ẹ̀ torí Ọlọ́run o ẹ má jẹ́ ya jẹ mí o ẹjọ́ ó dẹ̀ tún ní igbá ọ̀ṣun kan náà ń lé o tó ń lò fún mi o ó ní igbá ọ̀ṣun kan náà ń lé sa o ẹjọ́ nítorí Ọlọ́run kò gbé wá ni wọ́n ti sọ fún mi ó gbé wá tẹ́lẹ̀ o ìmọ̀ tó dé tí ò fi gbé wá o ó ní igbá ọ̀ṣun lé o tó ti ń lò fún mi tipẹ́tipẹ́ sa o. Tọ́ Mariam. Bó ló ṣe wá ṣe báyìí? Ọmọ ọdún mélòó ládùn ní báyìí? 2 years sà. Ọmọ ọdún 2. Ó bà ayé jẹ́ o. Ó bà ayé jẹ́ o. Ó bà ayé jẹ́ o. Ó hùwà àdójútì o. Ó bẹbí jẹ́ o. Ó bẹbí yín ló kọ jẹ́ o. Wọ́n sọ̀rọ̀ rẹ ló kọ mí ìlàlẹ́ yìí o. Ó jẹ́ wọ́n fọwọ́ sí júwe ilé bàbá rẹ o. Gbogbo tí ń jẹ́ Mariam lálẹ́ yìí lójú ń tì báyìí. Àtàwọn tí wọn ò tiẹ̀ mọ̀ pé nìkan kan ń jẹ́ Mariam rú tiẹ̀. Gbogbo tí ń jẹ́ Mariam lálẹ́ yìí pátá lójú ń tì báyìí. Bẹ́ẹ̀ mo sọ fún ọ. Gbogbo tí ń jẹ́ Mariam lálẹ́ yìí pátá lójú ń tì. Nígbà tó nífẹ̀ẹ́ Kóredé, mo sọ fún ọ, mo nífẹ̀ẹ́ kan bẹ lára ọkùnrin yìí tó ti yòrò padà tó ti wà lọ́dọ̀ Kóredé. Ìgbà tó o mọ̀ pé o nífẹ̀ẹ́ Kóredé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kí ló dé tó o fẹ́ Mọ̀rúfù? Nígbà tó wá fẹ́ Mọ̀rúfù tán tó bímọ 2 fún Mọ̀rúfù tó ti wá mọ̀ pé fẹ́ Kóredé ti wà lẹ́mìí rẹ
ó ṣe kúkú kú lè Mọ̀rúfù kọ́ lọ bá Kóredé ọtí tí Kóredé mu tó fi lọ́ọ̀ fẹ́ ń gbà náà kọ̀fọ́ tí ọ̀nà ò mu tí ó Mọ̀rúfù ọ̀fẹ́ yàwó lé ọ ọba ńlẹ́ kò tún fẹ́ lé ọ o Kóredé níyàwó o ìyàwó bẹ́lẹ̀ Kóredé o ó ti wá bímọ méjì fún Mọ̀rúfù ó tún ti lóyún ẹlẹ́ẹ̀kejì fún Kóredé Mariam ipò wo nìyá rẹ ọ wà báyìí tí ọba sí láyé lóòótọ́ wo ipò tí bàbá rẹ wà lálẹ́ yìí wo ipò tí bàbá rẹ ọ wà láàrin àwọn ọ̀rẹ́ bàbá rẹ báyìí ní gbogbo àgbáyé wọn ti ń wọ̀ ó ṣe dáadáa o ó ṣe dáadáa o ó ṣe dáadáa o àwa ọkùnrin Ọlọ́run o ṣàánú wa o ṣàánú wa o Ọlọ́run ṣàánú wa o o lè rí àwọn ọmọ rẹ méjèèjì tí ń bẹ lọ́dọ̀ Mọ̀rúfù mọ́ títí tí wọ́n fi yáre tí wọ́n béèrè bàbá wọn tí wọ́n béèrè ìyá wọn fúnra wọn gbọ́n bá yáre inú ayé tí wọ́n fẹ́ rí ìyá wọn nìkan lókù tó lè rí wọn torí pé èèṣà bíi amọ tó ọmọ yẹ kó súnmọ́ kọ ọmọ bàbá yí ọmọ jẹ ni nígbà bá yáre ṣé bó ti ná owó rẹ tó kó fún Kóredé rí òdodo ọbẹ nìyẹn ọ̀rọ̀ àwọn ìyàlẹ obìnrin nìyẹn torí Ọlọ́run mọ gbà kankan. Alhaji sà ṣe bẹ́ẹ̀ ṣe ń sọ ìmúdẹ tí ń gbọ́ sí yín lẹ́nu mo ti yá mi ní gbà kankan lọ́wọ́ ẹ̀ wàláhì jẹkùn sọ̀rọ̀ ẹ sà. àwọn ọmọ méjì tó wà lọ́wọ́ rẹ ọkùnrin làwọn méjèèjì àbí. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni. àwọn ọmọ ni ẹ lọ tọ́jú. ó ti yé mi sà. kẹ́ẹ̀tì má jẹ́ wọn ó rìn gbèrègbèrè ibi tí ó ti rí wọn rárá. ọwọ́ yín nìyẹn wá dàdí o bẹ́ẹ̀ ṣe gbà mí lọ́wọ́ rẹ o àti bọ̀bọ̀ yẹn mọ̀ mí ìyá bọ̀bọ̀ yẹn mọ̀ mí bí wọ́n ṣe ní pa mí dànù tí wọ́n ṣe ní pọ́mọ mi dànù ló jẹ́ ń dé bí o mo dẹ̀ mọ̀ pé kì í ṣàbòsí bí o torí ẹ̀ ló jẹ́ ń lọ police station mi ìmọ̀ bọ̀ òun mọ̀ mí ìyá ẹ̀ náà mọ̀ mí torí yẹ máa ń wálé tí mo gbé tí mo gbà fún máa ń wá torí náà ló fẹnu ẹ̀ sọ fún mi pé ìyá yẹn máa ń wá sà ẹjọ́ bẹ́ẹ̀ ni sà o ẹjọ́ o bẹ́ẹ̀ ṣe gbà mí wọ́n dẹ̀rọ yín pé ìyá yẹn gbówó wọ́ gan o wọ́n lórí ipá bíjà ni wọ́n o ẹjọ́ mo bẹ̀ yín o torí ọlọ́ọ̀ mẹ́jọ kúkú yá o wọ́n ná gbóná gan o sà. Mọ̀rúfù sà. o lè kú o nítòsí lè pa ọ ni mo fẹ́ sọ yìí sórí ọ̀wọ́ tó ṣẹlẹ̀ yìí ó pa ẹlòmíì ipò tí ẹ̀mí rẹ wà tí bp ẹ wà sí tí gbogbo system ẹ wà sí tó o bá calm down ìyẹn lè slump ó dẹ̀ kú dànù calm down ṣùgbọ́n pé wọ́n wàá pa ọ yẹn bọ́ọ̀lẹ̀ ń bẹ̀. Yes sir. tó ti gbọ́. ó ti yé mi sà. ó dùn mí tí ì sílé. Mọ̀rúfù. sà. tó bá ti dàárọ̀ ọ̀la. Yes sir. wá Ságídígbò. Yes sir. kó o lọ bá mọ́gàjì kí mọ́gàjì pè mí mo fẹ́ bẹ́ẹ̀ sọ nǹkan kan. ó ti yé mi sà. wọ́n yàn ẹ́ jẹ ni wọ́n yàn ẹlẹ́dàá ẹ̀ jẹ ni. Yes sir. wọ́n yàn ẹ́ jẹ gan-an wọ́n yàn ẹ́ jẹ gan-an gbogbo bó ṣe máa lọ ta fìlà lọ ìyàwó rẹ náà ń ta fìlà ìdákejì fìlà. wọ́n yàn ẹ́ jẹ gan-an bí àjẹlẹ́dàá ẹ̀ ṣùgbọ́n kọ́ ọmọ tó dáa tó báyìí kọ́ ọmọ ṣe é rí tó báyìí wọ́n náà ní ẹlẹ́dàá ó ní ẹlẹ́dàá wọ́n náà ní ẹlẹ́dàá. Mọ̀rúfù dìde. Yes sir. ẹ máa lọ. nǹkan ní yóò ní bàjẹ́. madam ẹ máa lọ ẹ pẹ̀lẹ́. ọ̀lẹ́gbọ́n yẹn wọ yẹn wá bò lẹ́sẹ̀ sí abẹ́rẹ́ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run o gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ń bímọ kalẹ̀ ẹ mẹ́lọ lérò pé ọmọ yín ni gbogbo àwọn ọmọ tẹ́ ń rí yẹn o àwọn obìnrin ayé òde òní kọ́lọ́mọ́jà ṣàgbákò obìnrin ìyàwó burúkú ìyàwó òfò ọlọ́run ní fi jí nkì yín o bá ń ṣàmì àdúrà kẹ bá ń gbé tọ àdúrà mi kí ni nǹkan tẹ̀yìn ti rí gbámú ọgbọ́n wo lẹ́yìn ti rí kọ́ nínú fọ́nrán yàtọ̀ ìṣẹ̀wò tán yìí ẹ jẹ́ darapọ̀ lábọ́lá àríwú sí kẹ́ máa bá mi comment kẹ́ máa like kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń bó sí àṣẹ ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bó káàkiri tààràtààrà kó kálé kó dẹ́sẹ̀ kókó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.